Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Facetv Muswobi. Inú Kútọ̀nù ń bí Nàìjíríà. Wọ́n ní ṣe rántí wípé ẹ ti bọ́dà mọ́ àwọn pé Nàìjíríà ò gbọ́dọ̀ cross wá sí Kútọ̀nù. Ẹ ti bọ́dà mọ́ àwọn ẹ jẹ́ ká gbé àwọn ó jáde ọ̀rọ̀ tí wọ́n nígbà bí téèyàn bá fẹ́ gbẹ́ kòtò. Tí o bá fẹ́ gbẹ́ kòtò, wọ́n ní má gbẹ́ kòtò jìn. Tó bá dọjọ́ iwájú ara ilé rẹ lè kó sínú kòtò yẹn o. Ẹ ti ẹ̀ gbọ́ wọ́láwẹ́wà. Orúkọ tèmi ni Esther Tokunbo Àṣàbí Abọ́dẹrìn ní ìlú Ìbàdàn. Ọmọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé níbi tí o lè gbé ń jàre oníhun. Èmi ni ọmọ agbọ́ sásá mọ́mọ̀sá. Ṣèbémi ọmọ lagbọ́ yàyà mọ́mọ̀yà. Ìbàdàn kì í bá ní ṣọ̀tá ká mú lọ sójú ogun. Ìjà ìgboro yìí náà ni àfi bí àfi ṣe ìjà ìgboro. Ìjà ìlójútì, ìjà tí ò ní dẹ́kórọ̀m ò ní ìjà Ìbàdàn. Lónà ló mú mi pẹ̀tẹ́ lómi ò bá jáde nísìnyí yóò wọ bèrè sí à. Kí ló kàn mí? Ọyàn mi ni ẹ kúrọ̀ pẹ̀. Tọ́mọ ọyàn ìyá sísì tí ẹ nípò mi ò tí ì kọjú sílẹ̀ o, nípò mi sì ń wókè o. Ìjà ìgboro ní Ìbàdàn. Ìbàdàn ò lójútì kankan. Kó tó bú Ìbàdàn àti kọ́kọ́ búra rẹ̀ ó wá kun tó èébú. Ìròyìn pàtàkì jẹ́ kí mú wọ̀sọ́ pè wá. Ọmọ tó gbọ́ láàmì fi máa ṣáàmì. Àyìndé adé mi bọ̀bọ̀. Àyìndé adé mi sìtì. Gbogbo ẹni yé mi lóore Àṣàbí o. Oore tẹ́ ṣe fẹ́ mi kò lè tán o. Ọlọ́run lọ́ba ẹlẹ́san Àṣàbí mo gbà o. Unfortunately gbogbo ẹni tí ò bá ti lógo, gbogbo ẹni tí media house ò bá ti interview ẹ mọ̀ wípé bóyá nítorí pé kò sí jáàmù lórí Facebook, it's all repetition of things. A ti ń gbọ́ gbogbo oríkì ìpọ́nrí máa pọ́ gbọ́ Esabod, mo ti ń gbọ́ oríkì mi láti over 6 years. So mi ò wá interested. Ẹ try kí news ò tiẹ̀ gbé ẹ̀yin náà kàn tiẹ̀ gbé yín wá sí news kan wípé ìyẹn àwọn media houses wípé iṣẹ́ tẹ̀ ń ṣe látòrí Facebook tẹ́ ti ń sọ̀rọ̀ yìí o, àwọn fẹ́ interview. If not so, I can't continue to roll in the mud with the pigs. So ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo gba ìpè láti Kútọ̀nù. Fẹ́ bo nọ́mbà ẹni. Ẹ rí i pé èdè French, èdè Kútọ̀nù, ara Kútọ̀nù, èdè Kútọ̀nù ni ó sọ, ó dẹ̀ fi voice notice sílẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi náà ní ènìyàn ní Kútọ̀nù. Kì í ṣe èèyàn kan, mo ní ẹbí ní Kútọ̀nù ni. Ṣé yé yín? Mo ní ẹbí ní Kútọ̀nù. Gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ kì í ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kútọ̀nù ni lọ́ọ̀yà Kútọ̀nù ń sọ fún yín. Kì í ṣe gbogbo tó ń lọ ní Kútọ̀nù ló ń sọ fún yín. Bọ́ mo fẹ́ fi dá yín lójú wípé mo ní tí Ọlọ́run bá fẹ́ mú yàn tẹ̀síwájú, can you talk now? You're just a motherfucker. You fuck off on my platform. Never in your life rush me to talk. Never in your life. I might decide not to say it. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìlú tí mo ti gbé rí ni ìlú Kútọ̀nù. Ìlú tí ó sì wà lọ́kàn mi wípé mo máa ra lé sí ni pẹ̀lú. Bí ìbá ṣe pé
No wonder about the people no be better person. Block. It's my bad. Me should be on the Friday. But I'm a block. Okay, who's next? You are sweating in the AC. Block. We share wet on. So yeah, blue oil in, but we share wet on. So much block it. Blocking Yasimilo organizing. I don't block on IG. I don't block on IG. Unless my pay no profile ne to wala to the Facebook my block. But no the Facebook we or to my block gbogbo but that to pe èyàn méjì péré ló kù tí o mo wo. My blocking. Mama, calm down now. Kò ní dá fún yàrá ìyá ẹ. Salisu sọ Látúndé. Ọmọ storyteller block. Ẹ ṣá máa fi rẹ́ẹ̀dì sí báyìí. Máa fi rẹ́ẹ̀dì sí. Màá waste time yìí kí n tó sọ. Àìní sùúrù tí ẹ fi ní rí Yorùbá nation gbà alára yín ló wà. Olóòlòṣì máa mú yín máa wá miracle kiri lọ́dọ̀ àwọn churches. Àìní sùúrù. I'm a news broadcaster. So can we want to relax at kini ẹ lo èyàn mi no you don't roll that way. 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 Ma ṣe polówó ma ṣe gbogbo. Ìwọ tójú bá ń kan ni kó máa lọ mo ṣàkọdà. Mo ní gbéraga dànù. Tóyìn Adéwálé you're welcome. Ọmọlára àtúnṣe you're welcome. Yàláyà tiẹ̀ náà. Kò ní yàlá yà. Bó ti wá block ní sókú bó ṣe comment padà ní ìsìn. Òfò ní yàláyè ó ṣe. Wọ́gbọ́n ṣòfò tẹ̀lé yàláyè. Bó ti block ẹ. Ó ti di fírífírí lójú rí. Ó yà òrè káyà yìí ẹ. Kí n gẹ́ tó porúkọ ẹ mo ti block ẹ. Kó ti ra máa gẹ́ mọ̀ láì lọ bó ṣe kọ́kọ́ gbómi yẹn tí mo fún ẹ léṣe padà. Ṣíléhù olórí burúkú ó koríko ó mọ̀ wù lára ẹ̀ ni. Kúrú náà ó mọ̀ wù lára ẹ̀ ni. Alákọ̀rí ìṣẹ́gun ó hù lára rẹ̀ Ṣáléhù. Ó gbórúkọ ẹ Ṣáléhù. Ìṣẹ́ ó mọ̀ wù lọ́wọ́ ẹ̀. Kò lè kò dá mi ló mo ti blọ́ọ̀kì rè. Ó ti di fírífírí lójú rí. Ó ti di hùnà. Inú ẹlẹ́dẹ̀ ló wulẹ̀. Tóyìn Adéwálé, you shut up your mouth. I don't fucking know you. How do you want to be my PA? How will you want to be my PA? Who the hell are you? Just a new person here. You never tell me you want to be my PA. Now. Be a liar, you ban solo can my rocket again. Mama, for the sake of good people. Abi Kayari is yeah. Abi Kayari, yeah, Mourinho, mommy, you are doing good job now. The first hobby di àìwọ̀ fún yín. This is Esabod Spiritual Center. Padà síbi tí wọ́n ti ń ṣorí burúkú tí wọ́n ti ń ṣépè. That is where you belong. Àtẹni tó ń ṣe, àtẹni tó ń play rẹ̀, àtọwọ́ tó ń kọ gbogbo yín lẹ́jọ́ ní o. If you are not for it, better move to Esabod Spiritual Center lórí Facebook. Okay. Inú mi dùn láti fi tó yín létí wípé bí ènìyàn kan ni Ọlọ́run. Mama comment ma le ma block. Bí eye ṣe pé mo nítorí Ọlọ́run tẹ̀lé wọn tó lórí burúkú ni bó bá ṣe lórí burúkú ni orí tèmi ni kó máa gbé pé. Ṣé àwọn alárí 1080 tó wó mi èèyàn mẹ́ta ló ṣépè fún mi yìí ṣe ṣépè fáwọn 1000 plus tó kù lórí burúkú olóṣì èmi yẹn ni kí n forí gbé pé so ojú mi ò tí ì smooth to over 60 èmi ni kí n forí gbé pé kàn ṣépè fún mi kí n máa gbájẹ kò dẹ̀ ní dá fún yàrá ìyẹ̀fẹ́ ni tó fi sọ̀rọ̀. Bí ènìyàn kọ́ ni Ọlọ́run rí
mo ní nígbà míì tí Ọlọ́run bá ṣe nǹkan sábàbí ló máa ń jẹ́. Ó lọ fi pèsè àyè sílẹ̀ fún ẹlòmíràn. Àìgbà kádàrá ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín kó máa gba kodoro. Mo ní tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho tó fa ìbànújẹ́ fún ẹ̀yin. Mo sọ fún yín pé ó nọ́mà. Nílé ayé yìí, gbogbo ìrìn àjò wa láyé, ìgbésẹ̀ wa láyé ó ti yé Ọlọ́run. Níjọ́ tí wọ́n pẹ́ ní court, mommy, please no block anybody again. You are blocked. Who the hell are you to tell me what to do on my platform? You buy a liar. It's a blocker. Who the hell to tell me not to block on my platform? Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.